wípé lóru ọjọ́ yẹn wọ́n ti ní plan láti wá kidnap Malam. That should be November 2021. Wọ́n wá lóru wọ́n kọ́lọ́pàá wá lóru láti arrest Malam. A ní kìí sí pé ẹ fẹ́ arrest Malam, ẹ fẹ́ pa Malam ni láti Abuja. Kí ni offense tẹ́ ẹ fẹ́ arrest rẹ̀ fún lóru? Irú offense wo ni? Armed robbery, kidnapping, àbí kí ni irú offense yẹn? Tó fi ajẹ́ àbí rape? Tó fi ajẹ́ pé òru lẹ gbọ́dọ̀ wá. Kí ni message ni wọ́n ń send o? Kìí ṣe arrest ni wọ́n ní interest, wọ́n fẹ́ pa yín ni o. Wọ́n fẹ́ pa Malam ni. Because kò sí tí wọ́n lè dánwò particular tó bá ti kan ọ̀rọ̀ owó. Wọ́n kàn mọ́ lọ, wọ́n kàn ti Malam bọ́lẹ̀ lórí ọkọ̀ ni. Wípé wọ́n fẹ́ gbàgbọ́n, wọ́n fẹ́ jàgbọ́n bà lórí alọ́wọ́ àwọn, wọ́n fẹ́ sá lọ. Àbí kí wọ́n ṣúùtì rẹ̀ kí wọ́n ní ńlọ́bọ̀n máa lọ́wọ́. Kò sí tí ò lè ṣẹlẹ̀. Tó bá àti gbọ́ àwa ti fún nítumọ̀ tó pọ̀ by virtue of our profession. Bí wọ́n kìí ṣe pé arrest, kìí ṣe pé ká gbé dé police station, kìí ṣe pé ká gbé dé kóòtù kọ́. Ní tí wọ́n fẹ́ ṣe nu. Lẹ́ni tí wọ́n ti bọ́lẹ̀ lẹ́nu ọkọ̀ tó ti kú. Bó irú defense wo ló fẹ́ mú wá mọ́? Ta ni ó mọ̀ sọ pé kí ọlọ́bọ̀n gbà mọ́ ọ lọ́wọ́? Kó tó wá kàn yìí tí wọ́n tún wá ṣe níjọ́ karùn-ún tí bàbá kú. Ṣérú àwọn ilé ìlànà á sọ̀rọ̀ pardon Ọlọ́run níjọ́ dá fún pardon Ọlọ́run níjọ́ dá fún settlement. Settlement kẹ̀ àwọn èèyàn lọ ẹ̀wọ̀n sẹ́. Inshallah yóò ṣe rọrùn fún wọn. Yóò sì ṣe rọrùn fáwa láti gbé wọn débẹ̀. Torí pé wọ́n deserve rẹ̀. Kọ́ wa lọ bẹ́ẹ̀ ká máa sọ̀rọ̀ settlement. Irú settlement wo là ń sọ? Tá à ń ti sọ fún yín pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tipẹ́tipẹ́ ìbẹ̀rẹ̀ láti sọ pé kò sí bẹ́ẹ̀. Tẹ́yìn sọ pé kọ́ọ̀tù ẹ̀yìn. Tẹ́yìn gbé sábẹ́ fún 27 days. Tí wọ́n á di ọ̀daràn lọ́dọ̀ yín. Ẹ wá hàn lè mọ̀. Wọ́n á di pé ó yẹ wá prove kéèsì. Ẹ wá ń sá pẹ̀lú gbogbo àwọn lọ́yà tó ta lẹ́nu. Rárá o. Dẹ́ntà bá tún wá sọ̀rọ̀ settlement. Èwo kéèsì wo lẹ fẹ́ fi negotiate torí àwọn kéèsì ti wá pọ̀. Àti civil àti criminal. Ṣé ẹyọ kan lẹ fi negotiate gbogbo tọwọ́ títí wá ní? Nítorí náà nǹkan ẹ gbàgbé settlement o, kò sí ti ń jẹ́ settlement o. Tọ́gbà táwa yìí gan bá tá bá bá yín sọ̀rọ̀ settlement. Bàbá Adepoju ní foríjìn wa. Nígbà tá à ń lọ sí Ìwó lọ́dọ̀ bàbá kábíyèsí, àjọ wà nù yàrá báyìí ni bàbá ń sọ. Dẹ́kírọ́ kan bàbá pẹ̀lú ti Malam. Yóò ṣe wá jẹ́ pé ọ̀bẹ nìkan jà kọ́ bọ gbogbo aráàlú lójú. Àmọ́ style wọn náà ni ẹ̀búlé nǹkan kan wọ̀nyàn, nǹkan drag yàn, nǹkan àrò pé tí wọ́n bá ti wá drag yín, ẹ wàá surrender, ẹ ti ṣe mistake. Ẹ lọ múra sí i, ẹ sì tú owó jọ sí i. Àwa àti àjọ wà lẹ́nu rẹ̀ nu. Èyí sì máa ń sọ tí wọ́n dùn wọ́n. Wípé kóòtù ní ṣọ́ọ̀bù títí wa.